Assalamu alaikum ẹ̀yin ṣàlàfíà lè wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ọba ètò ṣe wà lẹ́ni. Thank you for joining me. Ẹ̀yin ọmọ Nàìjíríà rere, ẹ̀yin ọmọ Áfíríkà rere níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi, kí ló dé? Wọ́n ní ẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀, kí ló dé? Kí ló dé tẹ́ fi burú báyìí? Kí ló dé tó jẹ́ pé tẹ́ bá ti dé ìlú òyìnbó báyìí ẹ máa jẹra yín lẹ́sẹ̀? Ẹ rí normal àwọn ọmọ Nàìjíríà, wọ́n máa sọ fún ọmọ Nàìjíríà pé èmi ò fẹ́ ṣe ọ̀rẹ́ pẹ̀lú ọmọ Nàìjíríà, wọ́n máa kó bá mi, wọ́n máa kó bá mi. Kí ló dé? Kí ló dé tẹ́ fi rí bẹ́ẹ̀? And it is true. It is true. Ẹ̀yin náà ẹ search, ẹ̀yin náà mọ̀ pé lóòótọ́ ni. O ti wà nílùú òyìnbó ní 5 years. Ọmọ kan ó ṣẹ̀ṣẹ̀ wọlé wá. Ó wá rí pọ́mọ yẹn ó ń lọ right path. Ó dẹ̀ withdraw ẹ̀ kúrò ní right path yẹn. Ó dẹ̀ ṣí lọ́nà, ó dà lámọ̀rí rẹ̀ rú. Ó mọ̀ pé ìyá rẹ̀ máa jẹ́. Ìwà kan tó ṣe yẹn ó máa jẹ́ fún eternity ni. Kò ní jẹ̀wọ́ nìkan, ó máa jẹ àwọn ọmọ rẹ̀ náà, ó máa jẹ àwọn ìran rẹ̀. Because nípa pé kí ni anything tó bá ṣẹlẹ̀ sí wa nígbèsí ayé yìí, you understand? Ó happen for reason. Gbogbo èèyàn tá bá pàdé ó ní reason. Ìwọ mọ̀ bóyá ọmọ yẹn ò bá ti jíyàn tó máa là ẹ́ lọ́la, àbí la ẹbí rẹ̀ kan, àbí la ọmọ rẹ̀ kan. Because ìwọ ti pẹ́ nílùú òyìnbó, ò tí rọ́wọ́ mú. Ó wá rí pé ọmọ yìí o, ibi side ibi tó ń lọ yìí o, ó dàbí ẹni pé ó máa rí ṣe ń bẹ̀. Ó dẹ̀ ṣí lọ́nà, ó confuse ẹ̀ pẹ̀lú sweet mouth àbí táṣẹ́rẹ́ cash kan. Ó máa jẹ̀yẹ. Ó máa jẹ̀yẹ torí pé kí ni? Test lọ́lọ́run fi fún ẹ̀yin. Ọlọ́run test ẹ ni. Bóyá tó bá yẹ pé ó ti wùwà rere, ó ti wù ẹ ní Ọlọ́run. Bóyá gbogbo nǹkan tó bá dáwọ́lé nígbà yẹn kò bá yọrí sí rere. Bẹ́ẹ̀ àtìgbà tó ti ṣe bẹ́ẹ̀, ìwọ náà ò rí ibi ọ̀rọ̀ rẹ̀ já sí ni. Àtìgbà tó ti ọmọ tó ti ṣì lọ́nà, ìwọ náà ó mọ̀ bí mo ṣe sọ, ó mọ̀ ọmọ tó ti ṣì lọ́nà. Àtìgbà tó ti ṣì lọ́nà, ṣé ọ̀rọ̀ tiẹ̀ gan rójú tú? Ṣé ní ìwọ tó wà nílùú òyìnbó yẹn ó tí mọ̀ rò pé bí a kò padà sílé? Ọmọ yẹn tó ṣì lọ́nà ni. Ẹ wá pọ̀ bẹ́ẹ̀ o, púpọ̀ yín ẹ pọ̀ dáadáa tẹ́ wà níbi iṣẹ́ kan náà. Ẹ̀yin náà lè máa rojọ́ fáwọn ìlú àwọn òyìnbó yẹn. Ẹni máa rojọ́ wọn, ẹ máa rojọ́ ọmọ Nàìjíríà. Ọmọ Nàìjíríà ni wọ́n náà o. Wọ́n wá tí wọ́n máa gbé ọmọ Nàìjíríà kejì ẹlẹ́sẹ̀, wọ́n á máa rojọ́ ẹ̀ fáwọn òyìnbó. Ó fẹ́ collabo pẹ̀lú àwọn òyìnbó yẹn kí wọ́n lè bá lé kúrò níbi iṣẹ́. Ọlọ́run mú ẹ. Ọlọ́run ó mú ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ tẹ́ ń ṣerú wà bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ó mú yín. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé àti dáadáa èèyàn àti búburú èèyàn ẹ collabo rẹ̀, ẹ lọ mọ sọ káàkiri, ẹ lọ mọ sọ ẹ fẹ́ fa wàhálà. Hypocrisy là ń pè yẹn. Ẹ mọ wá hypocrisy so that kí wọ́n wá gbé yẹn kó mọ query ẹ̀, kó mọ question ẹ̀. At the end of the day, tó òyìnbó bá query ẹ̀ lẹ́ni, tó query ẹ̀ lọ́la, tó query ẹ̀ lọ́túnla, kí ló máa já bọ́ sí iṣẹ́ rẹ nìyẹn. Ẹ fẹ́ mọ̀ lé padà sílé. Ẹ fẹ́ mọ̀ lé padà sílé. Ọlọ́run ó wà turn ẹ over. Ẹ̀yin ni wọ́n deport. No matter what, ẹ bá mọ̀ ní green card, kẹ́ papọ̀ mọ́ red card, tẹ́ fi pé ẹ̀yin ti dánmọ́ nílùú. Wàláhì kò sí nǹkan tó Ọlọ́run bá mi ò lè ṣe. Kò sí nǹkan tó lè ṣe. In as much as ìbàjẹ́ lẹ̀ ń ṣe, Ọlọ́run sì sí nídìí ìbàjẹ́. Ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn kan mọ bí wọ́n ṣe ń pe Ọlọ́run. Wọ́n pe Ọlọ́run fún yín lóru tó jẹ́ pé gbogbo àlámọ̀rí yín ó máa dàrú ni torí ìwà burúkú tẹ̀ ń wù. Ẹ̀yin ọmọ Áfíríkà lápapọ̀ ìkà ni yín. Adékòdèrè ìkà. Adékòdèrè ìkà ni yín. Ẹ jáwọ́ nínú wà burúkú. Ẹ jáwọ́ nínú wà burúkú. Ẹ balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ fún àwọn míì. Ẹ̀yin obìnrin náà especially ẹ sì bọ̀nà jẹ́ adékòdèrè. Ẹ bọ̀nà jẹ́, ẹ balẹ̀ jẹ́, ẹ bá gbogbo ẹ̀ jẹ́. Wọ́n mú yín nílẹ̀ tí ò ṣúọ̀, nílẹ̀ Áfíríkà nílẹ̀ tí ò ṣúọ̀. Wọ́n wá gbé yín lọ ilẹ̀ tó ṣúọ̀, ilẹ̀ àwọn òyìnbó Europe country nílẹ̀ tó ṣúọ̀. Ṣóyè yín ẹ̀dẹ̀ balẹ̀ jẹ́. Àwọn obìnrin alálùbáríkà kan wà ní Nàìjíríà, ní Ghana, ní Togo, ní South Africa, ní Benin, ní Niger, ní wherever every part of the country, ní African country. Àwọn ọmọ gidi wà ń bẹ̀. Àmọ́ ẹ ti ṣì àwọn yẹn lọ́nà, ẹ ti balẹ̀ jẹ́. Ẹ jẹ́ kí wọ́n fẹ́ help àwọn tó wà ńlẹ̀ mọ́ nítorí ìwà burúkú. Ìwà tó jẹ́ pé kálmà tí ẹ bá nígbàgbọ́ nínú Ọlọ́run, nǹkan tá à ń pè ní kálmà wà. Torí ẹ máa ń dèlú òyìnbó yẹn nígbàgbọ́ Ọlọ́run mọ́. Nǹkan tá à ń pè ní kálmà ó máa ń bá yín. Tẹ́ bá rò pé ẹ ti rú jẹ, àwọn ọmọ yín ò lè rú jẹ. Bá ti darúgbó ẹ ní help àwọn ọmọ yín mọ́. Ìgbà yẹn ni kálmà wà mọ́ sọ̀kalẹ̀ wá bá yín. Ẹ mọ̀ kankan. Ẹ̀yin ìkà. Àwọn èèyàn dẹ̀ máa sọ pé
àwọn ọmọ Áfíríkà ẹ mọ́ ẹ̀pù wọn o, ẹ mọ́ ẹ̀pù wọn wá o, ẹ mọ́ ẹ̀pù wọn wá o, ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ẹ̀pù wọn wá, ẹ jẹ́ kí wọ́n ti travel rí, ẹ mọ́ jẹ́ pé àwọn ọmọ flat wọn àti wọn tí mọ̀ kankan rí. Ẹ̀yin lẹ bàjẹ́ tó bẹ́ẹ̀, à blame àwọn tó ń wí bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ bàjẹ́, ìyá tó jókòó tó ń wò mí wọ́n ló bàjẹ́, wà lára àwọn tó bàjẹ́, wà lára àwọn tó bàjẹ́. Kí ọkùnrin sì ṣàánú rẹ, ọkùnrin ṣàánú rẹ, kó ṣàánú ẹ, kó ṣàánú ẹ, kó dẹ̀ gbé ẹ lọ sílùú òyìnbó, kó dẹ̀ mọ̀mọ̀, kó dẹ̀ kòlábò pẹ̀lú àwọn pólísì yẹn, kó sì lé orú ọkùnrin yẹn jáde síta. Ìkànnì ẹ, yálà ìyá rẹ ó jẹ ń bẹ, ọmọ rẹ ó jẹ bẹ, gbogbo ìdílé yín ó máa jẹ ń bẹ. Ṣé ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ ìbò nínú ara wọn ni? Ó wà nínú ọkùnrin, ó wà nínú àwọn obìnrin púpọ̀. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin lẹ ń ṣì lò, ẹ̀yin lẹ mọ́ lò. O fẹ́ gbé obìnrin lọ sílùú òyìnbó láti Nàìjíríà yìí, obìnrin tó rojú tó rọ́ lárí, ṣó yé yín. Èmi ò sọ èmi èyí sèyàn tó máa dínà míyàn, mi ì dínà míyàn. Bẹ̀kẹ́ tó gbé irú obìnrin bẹ́ẹ̀ lọ, ẹ test wọn, ẹ ṣúọ̀ pé sí obìnrin yẹn nífẹ̀ẹ́ yín. Ṣé ẹ rí àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọ́n ti bímọ rí, I'm sorry to say. Majority of them wọn ò nífẹ̀ẹ́ ọkùnrin tuntun tó fẹ́ fẹ́ yẹn. Bí ọkùnrin yóò ṣe bá wọn tọ́jú ọmọ wọn ò ní. Èmi ò sì sọ wípé nínú àwọn obìnrin tó ti bímọ rí náà pé kò síyàn tó lè nífẹ̀ẹ́, bẹ́ẹ̀ ẹ ní láti ascertain. Ẹ ní láti ascertain pé obìnrin tí mo fẹ́ ràn lọ́wọ́ yìí, ṣé kìí ṣe obìnrin tó máa kó bá mi ṣá. Àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n ti kó iṣẹ́ borakẹ́ tó débẹ̀ yẹn. Tẹ́ bá dé wọ́n bá débẹ̀ yẹn gbogbo àlámọ̀rí ló máa dàrú. Ẹ fi àdúrà tọ́. Tẹ́ ẹ bá gbàgbọ́ nínú àdúrà, kíní kan wà tí wọ́n ń pè ní ẹ̀mí yìí, wọ́n máa sọ fún yín pé is it okay what I'm doing, is it okay. Tẹ́ bá fẹ́ gbóbìnrin wá sí ìlú láti ìlú tó ṣúọ̀, ìlú tí ò síná tó sómi tó ń jẹ gan, ibi ìbà ló yẹ kó jẹ́ cheap jù, ibi ìbà ni oúnjẹ gan ti wọ́n jù. Tẹ́ ẹ̀ ń gbé wọn lọ síbi tó yẹ kó jẹ́ aṣálẹ̀, tọ́lọ́run wá fẹ́ràn wọn tó sọ aṣálẹ̀ wọn yẹn jẹ, tó sọ di ilẹ̀ tútù. Nílùú àwọn ìlú òyìnbó nìyẹn. Àwọn tó ṣú, àwọn ni wọ́n níná, ni wọ́n lómi, ni wọ́n oúnjẹ wọn ṣúọ̀ ní oúnjẹ alálùbọ́ríkà. Tẹ́ ẹ̀ ń gbé wọn lọ, a fẹ́ kí wọ́n balẹ̀ jẹ́, a fẹ́ kí wọ́n balẹ̀ jẹ́ mọ́ fún àwọn opportunity. Nílẹ̀ lẹ́ẹ̀ bí báyìí, ọkùnrin kan òun ló gbé obìnrin kan lọ sí ìlú òyìnbó. Obìnrin yẹn sì rí pé máa yẹn àmọ̀kan tí máa yẹn ṣe. Ọkùnrin ti ṣe wá tí ẹ ó ti gbàgbé. Àti obìnrin bá ka mọ́wọ́. Ìgbà tí opportunity dé fún báyọ̀, máa yẹn fún lówó, ó lọ san fún àwọn agent táwọn gbalé lọ́wọ́ wọn. Ó sì kọ́lé ara rẹ̀, ó sì kọ orúkọ ara rẹ̀, ó sì kọ orúkọ ara rẹ̀ sí. Ìgbà tọ́rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ báyìí, ó gángọ̀ pẹ̀lú àwọn police, wọ́n lé máa ẹ̀ dànù. Àwọn ọmọ Nàìjíríà rere nù yẹn. Ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn ọmọ alálùbáríkà wà o. Àwọn yànmọ̀yànmọ̀ lẹ ń kó lọ. Torí pé ẹ bìǹchìké, ẹ béèrè, ẹ wádìí. Àwọn ọmọ tó alálùbáríkà wà ńlẹ̀. Èmi ò ní kẹ́ wá míyàn kankan lọ o. Èmi mò ń fi opportunity, mo kàn ń bá wọn tó ti wà mí balẹ̀ jẹ́, mò ń bá wọn wí ni. Pé ẹ lè sá fún kálmà. Ẹ lè sá fún kálmà. A mọ̀ pé àwọn ọkùnrin míì tí wọ́n tọ̀rọ̀ wọn rí bẹ́ẹ̀ yẹn, àwọn náà jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ wọn ni. Torí pé kí ni, báwo wọ́n ṣe fi lẹ́ sí? Báwo làwọn gan ṣe délùú òyìnbó? Ṣé èsè orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n kó jọ? Àwọn míì ni wọ́n wà lóyún òyìnbó yẹn tó jẹ́ pé wọ́n fi àwọn kan kalẹ̀ lẹ́nìí, àwọn yẹn sì ń jìyà wọn. Ẹ rò pé ẹ mú jẹ, ẹ lè mú jẹ, òun náà ní irú obìnrin tọ́lọ́run pass sí yín. Then it is not àwọn obìnrin náà táwọn náà wá ṣe pé àwọn ṣe táwọn náà fall bí punishment fún yín, àwọn náà máa jìyẹ. Ìwọ obìnrin, mo fẹ́ kó o ní orí ara ẹ, mọ́ fira rẹ ṣe pàṣán ìyà fọkùnrin kankan. Torí pé kí ni, o ní àwọn ọmọ. Wàláhì bó o ní àwọn ọmọ gan, o lè ṣubú dànù ọjọ́ kan. Torí pé kí ni, wọ́n fẹjọ́ yín sùn. Èmi ẹni Ọlọ́run lèmi. Ọlọ́run àtàdúà là ń bẹ̀ sírú àwọn ìka obìnrin bẹ́ẹ̀ àtàwọn ìka ọkùnrin bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ gbéyàn lẹ́sẹ̀ níbi iṣẹ́. Ọlọ́run là ń bẹ̀. Ẹ wá mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ gbàdúà, ó máa ń gbàdúà tán ni. Ọlọ́run máa ń gbàdúà tán ni. Ṣó yé yín? Tó lè lẹ́sẹ̀ ẹ fi lé ra àwọn èèyàn kan, ẹ lé wọn, ẹ lè rí wọn bá. Ẹ mọ̀ wá gbàgbé pé àwọn míì wà tó yẹ pé tí wọ́n bá fẹjọ́ yín, ẹ̀yin ìka wọ̀nyí tí wọ́n fẹjọ́ yín sùn wọ́n, afẹ́fẹ́ ni wọ́n fẹ́ sí fún yín. Ẹ kàn máa ṣe gángan ni. Ṣó yé yín? Torí pé kí ni, ẹ sọ́ra yín di pàṣán ìyà fún yàn kan. It's not in your word to do that. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ́rọ̀ yìí ti ń pọ̀. Bye for now.